ìwé yìí. Ẹ ti rí ìwé yìí. Tí n bá ti gba price ìwé yìí, màá jẹ́ kẹ́ gbọ́. Ìwé yìí was written by S. Adebanjo Akintoye. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́ anything nípa Yorùbá, ó wà ní US báyìí o. Ó wà ní Washington DC, Maryland. Ṣé ti rí bóyá tó? Ntẹ́yàn jókòó, ó tóbi ju Bible Quran lọ. Ṣé ti rí? So, any interested, tí bá ti mọ yìí ẹ̀, kódà ó ṣe kódé ní mi tí mo yẹ̀ bọ̀ nítorí pé mo ní opportunity láti ṣe live kí àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ díẹ̀. Ọ̀rọ̀ yóò ṣe kan tí máa tẹ̀bà tìtòrò ogun gan ẹni tó ṣe kíní really is more than 1 hour mi dẹ̀ ní time fún. But ṣe rí ìwé tẹ́ ń wò yìí, this book was written by Baba Banji Akintoye, ìwé ọmọ Yorùbá. Kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́ ẹ̀ ní rí níbí. Ìtàn tó o bá fẹ́ mọ̀ níbí báyìí, you will see it. Then I'm expecting a book, ìwé the Ọ̀rànmíyàn, bí ọ̀rọ̀ Ilé Ifẹ̀, Ọ̀yọ́, Benin tí gbogbo ẹ fi bẹ̀rẹ̀. So but for all the argument táwọn èèyàn máa ń ní, tá máa ń rí káàkiri lágbàáyé tí wọ́n máa ń argue pé kíní kan ṣe gbá kan, àwo kan ṣe kíní kan, òun tàn bí báyìí. Tí wọ́n máa sọ yẹn, ẹ máa rí but eléyìí, Sherry, this is Yoruba people. The Yoruba people, Shetiri. The Yoruba people only. This book was written by Professor Banji Akintoye, Baba Yoruba. So, price ìwé yìí bá ti jáde, gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà níbi America, Canada, gbogbo yín, mi ò tí mọ price o. Oh, can we have there? Yes, me tí mọ price, ẹ má bínú. But mo kàn fi hàn yín, ìjọ tí bá máa polówó ẹ̀ máa ṣe, ó wà lẹ́yìn mi bí. Èyí tó wà nínú mọ́tò mi sí àfífẹ́ tó bí àkópọ̀. Mi ò ní parọ́ fún yín. Tí mi bá ṣe mistake tó wà nínú mọ́tò mi, ó lè má ju. So, màá béèrè, ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ padà. And I don't know bóyá mo lè tiẹ̀ pé Alhaji, but mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí díẹ̀. The crown ẹ jẹ́ kí n wá was about 39